سيئات كما يرى تفيضنا رزقا حلالا بلا أناء وترزقنا العلم شريفا مع التقوى. Ọlọ́run ní kájọ wà níbí nílé wa nílé onílù níwájú bàbá wa bàbá baálé ilé onílù bàbá olóko ànábì Ìrọ́láyọ̀ tí ààrẹ sì wà níbí ààrẹ onílù Ní ààrẹ onílù fún gbogbo ilẹ̀ Ọ̀pá sì wà níbí pẹ̀lú wa. wọ́n wà níbí. Now, سألتك بالكتب التي منك أنزلت. Ọ̀yẹ́dẹ́ bàbá wa Adéníyì. Ọlọ́run ní jí ó parọ́. وبالمرسلين أشياء تزين من البلاء وبالمرسلين المنقذين من البلاء وبالبيت والمسعى وزمزم والصفا وبالحرمين آمنين من الأسواء. Tó ṣe pé oṣooṣù la fẹ́ máa kó ma. Tó dáa jù ní kéèyàn bímọ. Kí ni ń jẹ́ austerity, kí ni ń jẹ́ gbogbo rárá àdé important sọ, kí ni ń jẹ́ subsidy. Bọ́lá ń bá rán èèyàn lọ́wọ́ èyí olóòmọ pé ń pa àwọn bí kò ṣe wọ́n tó yìí iná ò lè dálé ni wọ́n mọ̀ tẹ̀lé ẹ̀tọ́ tí yóò fi sùn ni. Ẹnìkan wá ní ipò lílọ ọmọ rà mo ní mọ́ rà tó 21,000 lójúmọ́ torí tí mo kọ̀ ní kó rú ohun mi àbí káàdé èdè òde kí mo mọ̀ rí náà. Ó lè lọ sí sólà mo nígbà sólà tí ìdí nǹkan mẹ́ta ń ṣe èmi ní wàhálà ọ̀jẹ̀ mọ gíwọ̀n mi náà kò tó náà ni. Wọ́n ti hàn pé epo wọn lọ fi wálé ọdún ìgbé epo wọn ṣe rí ọ ìwọnù mọ́ dàrú ọmọ bíi síbi eníkè. Ìwọ wá ní epo ní òjì ń wálé yà ìgbé epo wọn rí ọ wọ́n ti lè bèrè ẹ mọ́ yìí. Ó dàbí nǹkan ránṣẹ́ ọ̀bá lè wá tó ọba jọmọ ọkọ. Èmi ni èèyàn sẹ́pọ̀ wọn. Ìkànnà ọmọ mi ti lọ páàkì mọ́tò rẹ̀. Wọ́n pọ̀ ọ̀kadà ká. Mo ní wọ́n tí wọ́n gbọ́ ọlọ́pọ̀ lórí. Wọ́n ti fi wá sí àlákà àwọn èèyàn kúrò lọ. سألتك بالكتب التي منك أنزلت. Ó tún yẹ ká máa ṣe ládùúrà. Gbogbo tó náà bá ń sọ ìgbàdà. Mọ́sọ̀dá burú fún wa o. Ọlọ́run jẹ́ a máa jù lọ. Àmín. àdúrà tó yẹ ká máa ṣe nù. Gbàtẹ́ ń lọ Mẹ́kà ní 1,000. Sẹ́lòmí ìrówó ni. Ẹlòmíì ò rówó lọ. Wọ́n ní Mẹ́kà sí 4 million, 4 to 5 million. Gbé jẹ́ 4 to 5 million. Ìkan náà rẹ̀ wa èèyàn 31 ló ràn. Ṣèwọ́ kàn mú ibi tó fi sílẹ̀ ni. Àbí? وبالمرسلين المنقذين من البلاء. Àti sì kó ìyànà mọ́kàlì. Ìwà Khalifa Usman ní ẹ sọ́ra fọ́mọ yìí o. Bá fẹ́ rajà ń bì kan, oníṣẹ́ abẹ́ lọ mọ́kà ọ̀fẹ́. Èmi ni mò ń ṣe mọ́kà ògbólé lè lọ́mù. Wà ní tó dé. Gbọ́dọ̀ tó di alálàájì.
سألتك بالكتب التي منك أنزلت وبسنين كل ما كانت وبالمرسلين المنقذين من البلاء. كان كان سبيليس يا لọ́wọ́ ẹ̀. Tọ́lọ́wọ́ ní kẹ́kọ̀ọ́ ní kẹ́mi. Wọ́n búrẹ́dì wọn. Ìgbà tí èèwọ̀n gan sì bá sunkún rẹ ká tó rí jẹ́ntíà. Ìdọ́kìnrin àná oúnjẹ búrẹ́dì ò tí wọ́n fẹ́ lu àpàsì. Wọ́n tù mí láti rí mo ní kò sí búrẹ́dì nílùkulù. Ìgbẹ̀tí ráìsì òwọ́n ẹ̀kọ́jú sí ibi ìṣègbè oúnjẹ ọdún ni. Ẹ̀ẹ̀kan lọ́dún ni ráìsì rèé. Ó tún bẹ́ẹ̀ mí. إذا يسر الله الأمور تيسرت ولا نتقواها واستقاد عسيرها. Olùtọ́lọ̀ bá ní kíkọ́ ọmọ rọrùn fún yẹn. تيسرت Ìgbà kò tó láti kọsẹ́ fọ́lọ̀. Tayasarat. إذا يسر الله الأمور تيسرت. Bọ́lọ̀ bá ní kí àdámà yẹ̀dọ́ máa rọrùn. Tó pàṣẹ fún ìgbà pé lọ́ máa ṣerú rẹ. Wọn ò bí ìgbà dá kó kọsẹ́ fọ́lọ̀. Bàbá wa ní ọba nígbà tí mo ṣe wá sítándà ọ̀rẹ́jọ ni ṣẹ̀fẹ́ kan náà bàbá wa adájọ́ àgbà dìde. Wọ́n lọ́dún táwọn ń ra mọ́tò àwọn tó tún 504 1000 làwọn rà. Tí ń já rọ́bà lára rẹ̀. Àmọ́ níye tí a ní ẹjọ́ náà. Ìgbà tí mọ́tò wa lọ kò tiẹ̀ wọ́n fẹ́ ra mọ́tò 2000 nísìn yóò jẹ́ etí táyà kankan jù kan lọ. Kò sí. Kò sí kẹ̀kẹ́ 2000. Ó parí. Ẹ wá wo iye àwọn tí ń lo mọ́tò 5 million 30 million ẹlòmíì wá níbi 20 lágbàdá. A sì wá bí kódà bàbá rẹ̀ rà stóòfù kẹ̀kẹ́ rí. ولا نتقواها. Àwọn ọmọ ọbẹ̀ náà nì. Àdéhùn gẹ́gẹ́ tí mo ké àdébí òsì ní purọ́ mọ́ náà. Ó ní gbogbo ìgbà tí bá tún dé láti mọ̀ pé èyí mà tún lè jà kọ́kọ́ lọ. Ó ní bá ṣe lò tá yóò fi parí nù. لا نتقواها. Ẹ má béèrè kí ara búrẹ́dì ní wá 20 naira. Ẹ má kó mọ lé sẹ́lẹ̀ mọ́. Sìmẹ́ǹtì ń gbà náà ta ló wọ́n lára 2000. Àsọ́lọ́ ń ṣàánú wa lọ́wọ́ ni. Síbẹ̀síbẹ̀ lómi òróró ra lẹ̀ ń gbà yẹn. Pàtó di 6000 báyìí ó kọ́kọ́ ra ọ̀rẹ́ fúrúgbìn kan tí ń ṣe pírójẹ́tì kan lọ́wọ́. Wọ́n ń gbẹ̀rẹ̀ lọ́wọ́ wọ́n sì ń já tírélà sìmẹ́ǹtì kan kalẹ̀. Nínú wọn fàkínà sí yẹn. Pé tí ẹ fẹ́ gbọ́n pa wọ́n nílẹ̀ omi ó ní ẹ máa tú sìmẹ́ǹtì sínú omi. Olómi ó sá lọ. Ìdákun. Èmi lè wá ń sọ yìí nípa àgbà. Ọlọ́lẹ́mi ní ìgbà ẹ gbọ́dọ̀ bú ìgbà mọ́. Tí ẹ bá ti ń sépò ilégbà ní màjáde yóò bàjẹ́ sí i. ولا Èmi gangan ánà dáhà. Ọlọ́lẹ́mi gangan nígbà kí lẹ̀ ń bú gbà fún. Ìgbà yóò dá ìgbà yóò dá. Ń tẹ́ ẹ tọrọ mú fún yín. Sẹ́yìn náà dá sẹ́mi Ọlọ́run ni. Ṣùgbọ́n ọmọ lẹ́yìn ń kó yìí. Tẹ́ pa àwọn àfa ẹ̀ ẹlòmíràn ti máa ròdù ọwọ́ káràbàná kó ráyè pàtẹ ọtí. ولا نتقواها. Bàbá tó gbin igi bísímìlá kúrò ó wà lọ. بسم الله الرحمن الرحيم. الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا. Nígbà tí wọ́n gbin igi wọ́n ní kí ni ń gbìn ẹ wo iye ẹ̀dá tí wọ́n ń lò nísìn. Lọ́ba kẹ́ wọn sí. Àmín. Lára tọ́lọ̀ ní àsìn wọn bí ẹ bá gbin igi tí wọ́n ń najú lábẹ́rẹ́ tí wọ́n ń kéwú níbẹ̀ yóò mọ rí ìyọnu Ọlọ́run sí ní ẹsẹ̀ màmá. Kò wá wàtàkọ́dà àti ìrọ̀hà. Àti kí Ọlọ́run àbí.
a sì kí anabi Muhammad sallallahu alaihi wa sallam. Kílódé bá mi yòókù ẹ̀. Salatan salaman. Kápó kọ ọmọ díẹ̀ àti kí n sọ̀rọ̀ díẹ̀. Linnabi Muhammadin. Lọ́dọ̀ tí wọ́n àti mo fẹ́ kẹ́sẹ́ kí n tó dé ni. Abil Qasimi. Kẹ́sẹ́ wá sí i. Mabi'uthi min ajli rahmatin. Mo kí bàbá wa, ìmáàmù wa ní kí ló kọ àdúgbò wọn náà. Sọ́lọ̀ ń kú sẹ́lẹ̀ lórí rẹ̀. Ìmáàmù wa àgbà ní gbogbo ọlọ́run kú sẹ́. Awwalu Salihin. Awwalu Salihin. Vice Chairman fún gbogbo àwa àfọ̀nímọ̀ ṣẹ̀ríà nílùú Ọ̀fà. Oyè tẹ tó gbàgbé àlàmí sí nà. Abil Qasimi. Àwùyẹ rẹ̀ o. Mabi'uthi min ajli rahmatin. Inshallah ń tẹ̀lé lọ. Abil Qasimi. Mo kí àlífà lé wa. Mo kí bàbá wa méjì ẹ̀dùnkó. Ọ̀rẹ́ dáàdì wa. Bàbá wa Zubair oníkùnkè because ẹni tí ń bomi sórí tébù fáwọn bàbá oníkùnkè wá àgbà gangan ló bí wọn. Ẹ̀yin ò mà. Bàbá tó ní ṣèlú àgbàgbà ní oníkùnkè ló bí ìyàwó wọn gangan. Abil Qasimi. Mabi'uthi. Abdulsalam oníkùnkè ní bí ìyàwó wọn. Ajli rahmatin. Abil Qasimi. Mabi'uthi min ajli rahmatin. Mo kí àdìmọ̀tà mo ṣì náà dìmọ̀ di tabarakallah khalifa àwọn Uthmani. Ọ̀rọ̀ mi ní òní jágùn. Bàbá wa láti ìlú Ìlọrin. Mo kí yín. Kadhali ali wal ashabi. Mo kẹ́yìn àdúgbò wa lọ́rùn tí bàbá ń jẹ́ máa wọ́n àgbà fún yín. Wattabi'ina. Bàbá wa bàbá gbogbo àwọn ọ̀dọ́ lọ́fà náà. Ilahi rabbi. Bal raqibi wa ismati. Mufti kí ọ̀gá yín. Ilahi rabbi. Bal raqibi wa ismati. Wádìí kí ló ń ṣe é? Látàdí mẹ́rin. Kí ló ń ṣe é kẹ̀? Máa gbèsè méjì sẹ́yìn. Kadhal ali wal ashabi. Àwọn ni kó mọ̀ ronú ìjọ wa. Wattabi'ina ya. Gbogbo ẹ̀dá tí bá ti pretend èèyàn ni. Ẹlòmíín bẹ ọdẹ ọ̀rẹ́rẹ́ ni. Ojú ẹni lẹ́kúlẹ́kú bí iná ti ń kú lọ. Àbùábù sì ni àgbákò èèyàn lẹ́wọ̀. A máa sọ̀rọ̀ bí Ọlọ́run ti rí. Ẹ wá rò pé èèyàn jẹ ni o sì ní ń dayé rú. Allah. Jọjá mẹ́wàá rẹ o, bọ́ọ̀sì súntọ̀ bọ́ọ̀sì sá fún. Ó tún wà lọ́ọ́ rú wọn nù. O ní kí ọ̀gá rẹ̀ bọ́ síbí kọ́ kí ọbọ̀ ti mọ̀ kí. Ilahi rabbi. Àwọn náà pè ní ẹ̀. Bal raqibi wa ismati. Àmọ́ tó bá lòdì àwọn ọ̀gá rẹ̀ tó bá kàwé tán yóò wà ní fóònù méjì. Ẹ̀ló lẹ́yìn ẹ̀sẹ̀ kan ní òtò délé ọba. Ìjọ tó bá parí owó ní òtò. Rabbi. Bal raqibi wa ismati. Mo kí ọmọ ńlá bẹ̀rẹ̀kẹ̀tà díìnì. Wọ́n wé láwà ní láìpẹ́ yìí. Òpó owó tó gbà lọ́pọ̀ ìdókòlẹ̀ rẹ̀. Ilahi rabbi. Mo kí waziri mi Zir al-Haq. Ẹ jòkó dáadáa. Ṣé ẹ kọ́kọ́ tó pè? Wọ́n sí wo láti mú lọ lé náà. A'udhu billahi minash shaitanir rajim. Mo kí ọba lè kí ẹ fúrúgbìn Imam Abdul Majid. Bismillahi Awolumọ̀tẹ́. Rahmanir rahim. Kí wọ́n mọ̀ sí láti wá ní arárọ̀ àbí. Ya ayyuhalladhina amanu. Ṣé ìjọba ara yìí
lù tí wọ́n fi àwọn ẹni ọlọ́run lọ. أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة Adìẹ náà ń pè bá àwọn tíyàwó jẹ ń tà. عليها ملائكة غلاظ شداد Ṣùgbọ́n tí mo rí láfíà lẹ́nu, tí máa ń yí ọkọ̀ lọ́dọ̀ ya aládìẹ náà kan níbẹ̀. لا يعصون الله ما أمرهم Sọ ti gbọ́kèdè àwọn ọdẹ. Wọ́n láfíà lẹ́nu ní tọ́ba mú yóò jẹ àkọjá kádàrá rẹ̀. ويفعلون ما يؤمرون Mùsùlùmí dì. Ayà tí wọ́n fẹ́ kọ́ kéde láyé kàlífù lọ ìnáfsàn. لا يكلف الله نفسا إلا وسعها Má kọjá abẹ́rẹ́. لا يكلف الله نفسا إلا وسعها Mo tún mọ̀ tú sí bọ̀ ní every Friday. Àrífù. Ká lè ṣe ẹ̀dẹ̀, ká lè ṣe ẹ̀dẹ̀, ṣe ẹ̀dẹ̀. Ẹni tó bá ní ìwà ẹ lọ́wọ́ náà ń pè ní rọ̀fíìkù. Ṣé ń pè ní làtífù? Lùtfù, rífù. Náà. لا يكلف الله نفسا إلا وسعها Kí ló kọ́ ọba ọmọ? لا يكلف الله نفسا Abdulhakeem. Alim. إلا Alim. وسعها Jòkó. Alim. Àbí kí ni? Abdul Alimi Náà ní sọ. Ẹ̀rọ ọba tó nímọ̀ jù. حياكم الله Yuhibbu kulla alim. حياكم الله Ti hẹ́. Halim. حليم ما Ti شاء الله ti ìfaradà. ما شاء الله Ìfaradà. حليم حليم Bọ́sẹ̀ wùrù kí n gbọ́. حليم لا يكلف الله نفسا إلا وسعها Àwọn kìnnì kan bẹ tí yóò dá tó ju agbára rẹ̀ lọ. Àbí tó bá rí i ṣe dáadáa. Wò mí. Ẹ lọ fi tébù kan dídí yẹn. لا يكلف الله نفسا إلا وسعها Wò mí dáadáa. Ọ̀rọ̀ ìjágbọ̀n yẹn kùnrin sì máa gbọ́. Àrífkù bil aulad. الله أكبر Wọ́n náà mọ̀ tá a bí ká ṣe ẹ̀dẹ̀ fún ọmọ tá a bí. Wò mí dáadáa. Lọ́nà wo bàbá? Oríire ọmọ ò parí síbi ìkómọ, àìmọye tí wọn ò rówó kó tó sì lálùbáríkà. Kódà kéèyàn ó kó ọmọ kò tí ì débi primary assignment. Gbogbo àti ń darí Nàìjíríà sáà ọmọjọ súnà wọn ni. Gbogbo ọ̀nà rówó kó ni. Ẹlòmíì jẹ́ tí wọ́n kó bàbá rẹ̀ ń bẹ lóko. Kí ẹ sá sọ ní tẹ bá rí tí bá dé àmọ̀ ìyànjú ẹ̀. Àwọn ọkùnrin tá a wà ń bí kọ́mọ tó ya kàtàǹpá. N tá a bá fi kọ́ ọmọ ní òfin ní oṣù ìṣẹ̀ṣẹ̀ padà lọ́jọ́ alẹ́ fúru ẹ̀. Àrífkù bil aulad. Àwọn ọmọ rẹ̀ yìí ọmọ tó bí tí gbogbo èèyàn ń bọ̀ ń kó yìí. Ọ̀pọ̀lọpọ̀ ní máa bá ní kó ọmọ àmọ́ tá a bá tọ́ kó yà rè àwọn tí ó bá yàn sunkún kéré. Àwọn tí wọ́n ran ní lẹ́kún sún kéré o. Ọmọ olófẹ́kùn máa yàn lórí ọ̀sẹ̀ tí bàbá rẹ̀ lọ lọ́ọ̀kan. Àmọ́ ọmọ tó bá yàn àwọn alábí ládùúgbò tí ń pín ẹran léyà oní ẹ̀ máa ń mọ̀ ní ládùúgbò wọn ò mọ̀ dìgbò rí o.
iṣẹ́ wa bẹ̀rẹ̀ fún ẹ àrífkù bin awlad. Lára nǹkan tí ò dáa jù pàápàá tá a kíyèsí tẹ́ ẹ bá ní nǹkan tẹ́ ẹ lè fún ọmọ ẹ má jẹ́ ó sunkún jù kẹ́tọ́ fún un yóò dájú yín lọ́jọ́ alẹ́. Ọmọ rẹ ní bọ́ ní búrẹ́dì ọ ní tíì ó wá tiẹ̀ wá dé ọ́ wò láti ara mi ń gbọ̀n wọ́n ní kí n mu tíì gbóná oníṣẹ́ ìtọ́ rí ń mú nǹkan mi tán ni. Ìyá rẹ lọ́ọ́ jọ ọ̀yẹ́rì nǹkan olójú kó ń gbà. Ọmọ rẹ tiẹ̀ wá yọ̀ sí ọ èló ni ń ta tíì olókùn. Tírì wọn ti wà kó lára mílíkì wọ́n ti dàpọ̀ kọ́ wá já búrẹ́dì lọ kó tó máa fi gán kó máa tì wọ̀ ṣé n tó le fún ọ nù. Àwọn ọ̀lẹ́ dá búrẹ́dì rà ní sọ̀mbẹ̀tì ọ̀fọ̀nù ọ̀ní bàláyọ̀ àkóíkóí àkóí ẹ̀yin mẹ́wàá ẹ̀yin tó gbọ́dọ̀ àṣírí 20 nù àṣàlùbọ́sà dé yájì. Tẹ́ ẹ bá rí ọmọ tó fẹ́ràn kó máa bú ìyá bàbá ládùúgbò àwọn olóyìnbó ní charity begins at home. Wà kàlífà wà fún wọn ní n tá a bá fi kọ́ ọmọ bàbá wọn yóò dà fún ọ òun ni ó pàtẹ tó bá dé ta. Ó pàtẹ rẹ̀ níta. Ẹ jọ ẹ̀yin obìnrin tẹ́lẹ̀ bá ti láìpẹ tọpíkì ẹgbẹ gbọ́ mọ́tò mi ti kọjú ọ̀nà wọ́n ti wọ ọ̀nà mi seriously ìtẹ̀rí tí ń ṣe tìbí mi ń ṣe tìǹtì nà kọ́ mọ́ ọkọ̀ tó sì ní kò ní sáìtì ní sìn gbogbo yẹn ń pè wò lórí ìlú wo náà ti gbé yìí wá ìdí ògún bẹ́ẹ̀ mo ti ní kó máa lọ kó mọ̀ wùmí lára dédé tí mo lọ. A sì wọ yàrá jáde arẹ́rìn jáde òun tó bá dé. La yukallifu Allahu nafsan illa wus'aha. Ẹ má pariwo mọ́ o ti kú òlọ́rọ̀ ẹ pariwo ìsinmi ọkọ̀ ni. Lọ́tù ilé yánu. Torí tí irú abá ti sì sinmi láti wò yìí tí wọ́n rọ́lú ẹ ló kún sínú yàrá kó tó lọ bọ́ náà wọ́n fi ókọ rẹ kò ní sí lórílẹ̀ ayé mọ́ àbí ká lo àlàáfíà dálẹ́. Kó lọ wí. La yukallifu Allahu nafsan illa wus'aha. Halif jẹ́ kí àánú ọmọ rẹ máa bẹ lójú rẹ. Ǹjọ́ yẹ kọ́ ọmọ mi tiẹ̀ sọ fún kí n tó fún un ní nǹkan. Ǹjọ́ yẹ bàbá tí ìyẹn aṣọ fọmọ lójú ọjọ́ àbí kọ́ ọmọ lọ gba sọ́tà yòókù bá ti lọ yíbì. Yóò máa ní ti máa gbá dádì wọn. Ẹ lọ́ pé lọ́ máa lé. Yóò fìyà jẹ bàbá rẹ lọ́wọ́ fi jẹ. Ṣé tí wò bá dáṣọ tó ọwọ́ ìtọ́ ti nílé sí wọ́n pẹ̀lú wèrè yìí? Ọmọ rẹ ló yẹ kó tuntun láàrin ìyókù náà tó náà máa faṣọ búra wọn wọn egbú àgbàdo àfi aṣọ àná lọ́wọ́. Ilẹ̀ bá kágàn kí ni fáàrí rẹ̀ tọmọ rẹ ń fi owó masínì gán bàtà ó wá wọ sílípàsì ó wá fi rọ́bà sí lẹ́yìn bí àná sí wa ìdì. Táwọn abẹ́ afọmọ hàn lórí ìlà pọ́mọ tí bàbá rẹ̀ ò ní discipline ọmọ rẹ̀ wọ́n kọ́ náà ró. Ibi ìnáwó owó tiẹ̀ o. Rífkù bil awlad. Lọ́nà wo láti ṣẹ̀dẹ̀ fún ọmọ bàbá? Ṣẹ̀rí òní ká máa na ọmọ kò ní àmọ́ bọ́ ọmọ wí. A gbọ́dọ̀ tí wọ́n bàjẹ́ ṣùgbọ́n a tún gbọ́dọ̀ sí ẹ̀dẹ̀ bíl kìsùà. Déédéé aṣọ táyé ọmọ ò ní bàjẹ́ tí ó lè bọ́kànlẹ̀ tí ó lè wọ̀ kan. Ọmọ wa gbọ́dọ̀ máa dá aṣọ ní ẹ̀ẹ̀mejì lọ́dún ọdún àwẹ̀ ọdún ìléyá yóò ti gbogbo tó lọ́dún mi. Ṣé bá náà láyé rẹ wá bàjẹ́ tó ní? Wúlẹ̀ ń bẹ̀. Lọ́jà Monday. Ọ̀mù fún wa, wọ́n náà wọ̀ yìí.
ẹni pé wọ́n àmọ́ sáré káàkiri àdúgbò wọ́n fẹ́ ká yóò rí pé àwọn náà tuntun síbàlẹ̀ wọn sọ ọmọ yín ni àwọn afọwọ́dú alẹ́ mọ́ṣáláṣí owó tí ń sànábì lẹ́sù rẹ̀ 50 naira tí gbogbo nọ́mbà rẹ̀ ti parẹ́ wọ́n lè bá ń tọrọ ọmọ mi ni kó jẹ́ màrúfù tó yà ó sì rà rẹ̀ orúkọ mùsùlùmí ni. ṣé owó lọ́mọ bí di màrúfù? wọn ò mọ̀ gbọ́ mọ̀. لا يكلف الله نفسا إلا وسعها. ó tún sọ méje kọ́ mọ̀ rẹ wáyé fírí ọ̀ láàrin àwọn ìyókù rẹ̀. wọ́n bí ètí àmì tọ́ à. jẹ́mọ̀ rẹ ó jẹun. èrè lọ́mọ fi jẹun tí ó fi yó nísìn. pírọ́lẹ́mù ẹ wọ́n sọ fún ìyá wọn mọ́kàn púpọ̀ èyí sì tọ́ sáà tí ìgbà kan ti ń kó dùn ẹsẹ̀ mú wọn bí sẹ̀wọ́n bá wọ́n ṣe ní kọ́ ọmọ ẹni ó kú ni. ọmọ tí ò bá róúnjẹ jẹ lé bàbá rẹ yóò di àdùmọ́jì lílé bàbá o wọ́n bẹ̀rẹ̀ sẹ́kísẹ̀ agbájẹkù oúnjẹ fún un ọmọ rẹ wá di tìrógbómùgò. ọgbọ́ sọrí gbogbo táwa ń sọ yìí enímọ̀ làwọn tó bí a àmọ́ ńgbà tó lóun fẹ́ ṣe é ó wá ní kí gbogbo dára yẹn ń dì wọ́n ó fi kún fún àárẹ̀ òní tí wọ́n fi lè gbé adẹ́nu sọ̀rọ̀. ìjọ náà sì ní àti ẹnkọ́ pẹ̀tẹ́sì sọ́dọ̀ sì ní ẹni wọ́n kàn ń pọ̀ ní ọ̀lẹ́tẹ̀ láàfà níjọ ni gbogbo wọn bàbá wọn èwo ni òkọ́ pẹ̀tẹ́sì kò sí iye òkúta bó ṣe lè wò ó ṣe tó wọ́n kọ́ lélẹ̀ àlórí. ilé tí ò tí lò ní sì yẹn kọ́ wọ́n rọ̀ lẹ́tí ń tẹ̀lé àfà mo bí ọjọ́ náà èmi ò rí àfà ńlá lọ́fà ẹ̀ tí ò kọ́ pẹ̀tẹ́sì ńláńlá kí ló bí ọ̀lẹ́ tẹ̀lé àfà tí ìbá ṣe pé jẹ́ kẹ́ni mọ́nì tí wọ́n á lọ̀lẹ̀ ní àná iṣẹ́ kankan wà ń ṣe lọ́wọ́ yìí. wọ́n ní báwì gbogbo tọmọdé máa jẹ tí orí ẹ máa dùn kí ìṣe kan àrà tí bá ń lọ sí skul pápẹ́lú ìṣe ohun ẹrù rẹ̀ wọ́n ní kan màmá rẹ̀ sáré ṣe mọ́ẹ́mọ́ẹ́ ní ìdájí ìṣínú ẹrù rẹ̀ gbogbo ìṣíbẹ̀ tí ìwọ 500 owó tá a wí o fi sí tó bá dé skul tọmọ kan bá mú jà ní èmi náà mú wá láti ilé yóò lè sakin ọmọ rẹ ò ní máa kó àbájẹ ẹ̀gbọ́n ọmọ olùsì wọ́n kọ́ ẹ̀gbọ́n jìnnà kélégbé yóò kàn ju ọwọ́ lẹ́nu kí ni kélégbé ráìsì ló gbé o. anẹjẹ mo ń sọ̀rọ̀ ní experience ní bá kélégbé ẹ̀gbọ́n àbájẹbájẹ wọ́n tún wá ọmọ ẹlòmíì tún wá lọ kásàkásà kí ló sọ̀kò tó lè balẹ̀ lọ́tún fàwọn lẹ́nu lé ìyá yín kọ́lẹ̀ tí mo ṣe rú yìí. لا يكلف الله نفسا إلا وسعها. لا يكلف الله نفسا إلا وسعها. ẹ máa kíyèsí o àánú ọmọ lẹ́sìn o kò wọ́n fi wèrè kò ní o gbogbo ọmọ tó wọn bá ní tó bá yẹ kọ̀ndẹ́mù òbí rẹ̀ ayé òbí bàjẹ́ àdéhùn fẹ́yìn ilẹ̀ fún un gbà náà wọ́n fẹ̀ kan lọ́mọ dájú sára ọmọ ọlọ́mọ wo iye ọmọ tó kọ̀ndẹ́mù òbí rẹ̀ nísìnyí tó níbi tí ẹ ń kọjú sí òde àwọn òlẹ́sìn tó ya rẹ̀ sí mímọ́ lọ́ìdẹ̀ gbogbo àfa àtẹ̀sọ súnmọ́ rẹ̀ ló kọ̀ndẹ́mù àsìkò àdúrà tá a ṣe fún àgbà nǹkan wa
ẹ wò mí ilé àwọn olùkọ́ la wà yìí àwọn olùkọ́ gidi wàá nìkè àwọn àfáà gidi olùkọ́ ní skul gidi lára ẹ wò mí arífkù ká máa bọ́ mẹ́ni sàwàdà. Èmi ò ní kò gbogbo nílò ẹbí ọmọ mi. Torí wọn yìí sọ ọmọ ẹ̀yà ọmọ tó bá ti fẹ́ tó a ti dá àpá sílá imú àpá ẹ̀yìn àpá ìwà tí ó mọ wù ló báyọ̀ ló jẹ́ káyà yìí rẹ̀. Ẹni tá a bá ń nà tẹ́jọ́ ẹgbẹ́ àwọn wákàtí kan tí ò dá lẹ́yìn ọ̀tẹ́ sì kò ní sáré. Ẹni dáàdì mi náà máa ṣe jù báyìí lọ nílé gbóǹtọ́ ògùn kọ́ máa lọ. Ọmọ rẹ ò lè wo TV ní pàrọ̀ rẹ̀ ó ní ẹ̀ka sí òsì jáde ẹ̀sì òsì lọ ibi hàn TV òsì wo lọ ń wò ìwọ́n tó ọmọ rẹ tí ò tí ì di àpéwò ní tàbí báríkà ojoojúmọ́ ní ẹ̀rọ ìṣòkò tó ń nu TV bí ẹni ayé ṣe ẹ ti kùkù ó kùkù kí ni à ń wò lára rẹ̀ èmi náà dídá dojúlé náírà wò lójoojúmọ́ èwo la tí ìdíwò tó jẹ́ nǹkan dùnú. Àbí wọ́n yẹ̀sẹ̀ mọ lówó tó ọlọ́wọ́ ṣe kí ní DSTV náà ní. Promo ni ìyẹn tán ọ̀rọ̀wó rà mí tí ń lọ lé ọmọ jáde sí. Láwọn tá a sọ lórí tí àwọn dàbí wa tá a tó tọ̀ sílẹ̀ tẹ́kẹ̀ ní kan bomi wọn kí wọ́n sá sóhun ọjọ́ kejì. Sáà lè gbà kọ́ ọmọ tí a ṣe irú ẹ̀ lónìí. Tó bá di bí 1,000 yá ọmọ yìí dà nígbà tí ọmọ bá fẹ́ bẹ̀rẹ̀ àdúrà yá ọmọ yìí dà wá gbé wọ́n ẹ̀sẹ̀ wá gbé a ìgbà míì àá sùn lórí ẹsẹ̀ wọn tí a máa ń ṣàdúrà lọ́wọ́ gbogbo ohun túbọ̀ orí wa ni ó dàdé láti rí bá a ti rí i. Ọ̀bọ ọmọ rẹ ṣeré wọ́n gbé ọmọ rẹ mi ò mọ ẹnìkan tó yà mí bí o lè ránṣẹ́ ọmọ tí mo rẹ̀ ṣẹ̀ bí èmi wá gbé àṣà ti yà mí lọ́ bá gbé sórí kiri padà so bàbá náà máa ń bọ́ ọmọ ṣeré mo ní ìtì ìbí tàn àmọ́ bá ń sí ẹni ọwọ́ yóò gbọ́dọ̀ má gbé ọmọ tí ò bá ti gbé ọmọ fẹ́ gbé òfò nù ìwọ tọwọ́ rẹ̀ gbé ọmọ rẹ̀ ó ní kó dà fọ́ ọkọ ọmọ rí ìyá di ọ́. Má gbé jó kan pé ọlágbáyà àgbàyà tó ọ̀dà tó ẹ̀sùn léyà rẹ̀ ẹ̀yin tẹ àdàgbà mọ́dàdí ní ìbáwí lójú agbo ìlú ìyá àdàgbà mọ́dàdí tẹ́ bí ọ̀dọ́ sílẹ̀ yìí. Ó yá ọwọ́ lọ dàgbà ọ̀lẹ́ gbé ọmọ ṣùgbọ́n bá rẹ lọ sùn léyà rẹ jáwọ́ rẹ máa kọ́ ọmọ rẹ ṣeré yóò fà nígbà yà rẹ yóò fi ọkọ eyín kó fi ọkùn eyín kó bí ọ lọ́wọ́ jẹ kí ni rẹ máa dùn pé àti dáàdì mi ń ṣàwàdà lórí rẹ ó fakó gan wọn ká dàbí àwọn wèrè wọn tí wọn náà máa gbọ́ ọmọ wọn ẹni tí ò gbọ́ ọmọ wọn ò ní gbé ó fẹ́ dọ́jú alẹ́ tí ó máa tọ́ ara àwọ̀ ọmọ tí ó gbé wọn ò dáná ọmọ rẹ wálé máa tẹ̀lé ọká bí ajá kan ló mojú bàbá rẹ jù yá rẹ lọ àti kó kó ìpamọ́ sọ́mọ́ pé ẹni idiot crap mọ̀lọ́dọ̀ yá rẹ yóò lò àmọ́ náà pa ọ́ tán ìyá rẹ ló máa náwó lọ torí ìyá lọ ń ta ìrẹ́ sí ṣiṣẹ́ sára ọmọ sùn méjèèrè ọmọ. Ẹsẹ̀ ń jèrè kàfúté ti mẹ́nìkan nùwó rẹ̀. La yukallifu Allahu nafsan illa wus'aha. La yukallifu Allahu nafsan illa wus'aha. Àdébí ṣe kútúbà ìjọ kan. Hassan àti Hussein wá wà nínú mọ́sálásí. Àwọn ń ṣeré. Àwọn lọ bí wọ́n ti lè rí ìpalára. Ó sì sọ̀kalẹ̀ lórí mẹ́mbà yìí. Ó wá lọ kún ọmọ nkú òbí tí wọ́n ti lè rí ìpalára ní mọ́sálásí Jímọ̀. Àdébí tí wọ́n á padà sórí kútúbà wa rẹ̀. Fàyà ibadallah. Ó tó wá bẹ̀rẹ̀ kútúbà. Ó ní mo kọ́ inú bẹ́ẹ̀ tí mo ṣe pẹ̀lú ọmọ yín àtọmọ ọmọ yín. Ó bọ́lẹ̀ tí ń ṣe kútùbà lọ́wọ́.
bọ́ọ̀ máa lọ bá jòkó tí ọ ní ẹ wá yẹ wàrà tí ń lọ ìwá èlò wàrà rẹ ó ní 100 naira tí ò gba 4 ajé kò gbà bá a rédí bá a rédí kò dé ẹ̀yin mẹ́rin lè jòkó ẹ̀yin 6 bá a mẹ́ níye báyìí ọ wà fìdí ẹ̀rọ lọ́kọ̀ọ̀kan tí wọ́n ọmọdé wa lágbára yóò wá pọn alága mú lọ́ta dáàdì lọ́ra wàrà fún wa wọ́n mú oore láti kékeré bẹ́ẹ̀ ti rí hàn kí lọ́mọ rẹ lè náwó sí pọ̀ sí fún un lẹ́yìn ojú rẹ̀ tó pọ́n bí ìwé ẹ̀kùn. ọmọ rẹ̀ sì wá rí ọ láì tí ìsọ tó ṣe fún wọn tó ní dáàdì mi wà láàárín ọ̀dìdìrín yóò dé ayé àdìdìrín ń fẹ́ lu ọ̀pá ká lọ lù pa pàgbà tèmi wọ́n ní bá sọ̀rọ̀ yẹn tó máa wo mí rí fún mi àwọn àti tí a bá tiẹ̀ wá sẹ̀ ọmọ a máa sẹ̀ wá o bí kí wọ́n lọ wẹ́dùn àníkan náà ọmọ kí wọ́n ti kú lọ́dọ̀ mi kéde mọ̀ fọ́mọ kí wú ẹ̀ẹ̀kan wá ní fish pond ládùúgbò mi bẹ̀rẹ̀ tí ń sin ẹja ó sì lọ pa ìdarí jẹ ó wá ti rí pé ẹ̀sẹ̀ tó ń ṣẹ̀ lágbára ó wá kó àwọn ọmọ tíá náà pẹ̀pọ̀ ọmọ kí ó lò ó wá kó ọmọ tó ń ẹ̀ka kódà kó ó wá kún ẹ lẹ́yìn wọ́n tún wá fẹ́ lọ pa ẹja mẹ́wàá kún ẹ wá rí tó bá ṣe ẹja lọ́fẹ́ jẹ ló mọ̀ ara pálí kọ̀ọ̀kan fún ẹ mẹ́jẹ̀ yóò dùn mọ́ o èmi ò wá ní kí wọ́n gbọ́dọ̀ pẹ ẹja mo ní ejò ń bẹ nínú omi sẹ́rí ejò ní òkè ìṣẹ́jà ejò sàn nítorí mo lè dẹ́rù bà wọ́n nù. ó wá tẹ̀sí máa wó àfẹ́ lọ bí ojú ẹja ọ̀dọ́ bí ìlàbẹ̀ lọ hàn másàrí ọlọ́nà ẹ̀fẹ́ náà. kí n wá mú kóńdó tẹ bí n tilẹ̀kùn lẹ́yìn kí n kó bò kán pàkọ́ ẹ ló lẹ ẹja tí ẹ ti ẹ̀fẹ́ pa gan owó tí yóò ná fún dókítà níbi ọrùn tó yíhùn owó ẹja lọ ìyẹn lè má bọ́ ọ bẹ́ẹ̀ dọ́dọ́ kú. ẹnìkan fún rẹ̀ lẹ́yìn tí ìṣètàn kì í kí brọ́dà rẹ̀ kì í kí àwọn akọwà àti wá dàgbà àti dáyé kí ló dé tó kí bọ̀dá rẹ̀ ó ní dọ́kẹ́ kó ń sẹ̀ bàbá àwọn wa ní kó náà bàbá àwọn náà ní kó náà wọn mọ̀mọ́ yẹn kàn sí àyà rẹ̀ ni ó ní kí n wojú ọ̀rẹ́ rẹ̀ láti kékeré légbò tí ò sadò ní níbi tí igi ti sùn ní àyà lábẹ́ àyà láì ọ̀wà nà ọmọ rẹ̀ wọ́n ní kéèyàn mẹ́rin lọ bẹ́jú wá wọ́n ní kéèyàn máa nà pa ni máa nà pa wọn. bàbá wa ìmáàmù wa ẹ̀ná tí mo gbà yìí fún rahimahullah tá a bá sẹ̀ tá a bá lọ mọ́ṣáláṣí tí a bá ti ń bọ̀ láti òkè wọn à mú etí agbádá ẹ̀yìn tẹ̀lifà ẹlẹ́rìí níbi wọn à mú etí agbádá etí agbádá ni wọ́n fi ń nà ó wà lè dùn á ní àtún á ní àtún lọ àbí wà ní ìyálàyà yín lónìí jẹ̀mọ́ sì ti dúró díẹ̀ pé kan wá kírun bàbá wa ra àkà sọ́dọ̀ wọ́n ra kàngú ìṣèlú òkò ni wọ́n ń sà sọ́dọ̀ òkò ó náà ọmọ ọ̀dọ̀ àti ìwé ìlú àtìlẹ́dọ̀ kan ọmọ kan yẹn yóò tún mú mi ọmọ tó sì bí lọ́mọ sọnù èyí yóò bọ̀ láyé jẹ́. ẹ tún wọn àyà wa ẹ̀yin obìnrin ń bá sọ̀rọ̀ ẹ̀ because ẹ̀yin gan náà mentality wà nínú ìbínú yín madness craziness bọ́kọ bá lu ọmọ ẹ̀yìn ọkọ lódì níbi wákàtí 4 ẹ̀ ní kínúlé ìyá lọmọ wù yóò bá ń pọ ọmọ mi inú wo lẹ́yìn bí tẹ̀mí fi kù máa ń na ọmọ tẹ́ bí tẹ́ dẹ̀jẹ̀ sí lójú. kábíbílẹ̀ dìyà ọmọ náà káfàtà rẹ̀ láyé ìsìn ẹ̀wọ̀n ló yẹ kó ló kú sí wèrè kan bẹ̀yẹ tó ló fẹ́ na ọmọ tó ti dọlọ́mọge wà ní bẹ́ẹ̀ wù ẹ̀ ọmọ dáàdì kìlẹ̀ ní í ṣe kí n bọ́ ẹ̀wù mi ó àrẹ̀ yín ni oníkí ló wà lára ẹ̀ tí ìrírí ó lẹ̀ rí ìrí ó fẹ́ wu àyà ọmọ rẹ̀ ló bá pè ará àdúgbò ní bá kí ọmọ mọ́lẹ̀ ó wá mú atakuru búṣu wọ́n á fi rin ọmọ lójú abẹ́ kì í ṣe wọ́n ní supreme lórí tébù mi ẹjọ́ tí mo dá sí láyé tí bá sọ ẹ̀rọ mi ní sùsì lè ṣe lórílẹ̀ ayé sá.
irú àbí àwọn àwọn lẹ́yìn náà àbí àwọn ìyá tí wàá ti mọ̀ pé kán sáré máa ro àmàlà láàárọ̀ ó lè rọ wọn lójú wọn ò já jẹun kù lálẹ́ wọn ò fi tàárọ̀ fún wa dá àmàlà gbóná fún wa gbogbo tá a tiẹ̀ wò ó já ọkọ̀ jẹ àmàlà yìí dá gbóná náà àbí bí èwu yẹn àbí kò fọ wú ẹ̀bà kọ́bí ògbóná ẹ kọ́kọ́ fi ìsìnkùn náà kọ́ mi ṣé ẹ lè dáná mọ́ alátìké mùsíbà. àti wá rò kọ kéèyàn ó ro ẹ̀kọ́ fọmọ láàárọ̀ bàbá ọmọ tí ó lọ skul láago 7 àbí bẹ́ẹ̀ kọ́ ni kí ló ṣe wo òbí tó tí ì jí ó ní mo fẹ́ sùn o ìyá gan ò tí ì jí láago 2 àárọ̀ jẹ́ndí tí kàn yíra padà nífẹ̀ẹ́ tán kò sáwọn ọ̀dọ́ ládùúgbò kí wọ́n hàn lè mà á sì tẹ kàtàkàtà bíi tán ràkún mi irú ohun òsìwò lẹ́yìn tó tẹ̀lé tọ́jú ọmọ kéèyàn kàn rò kọ bàbá ó sì dín àkàrà bí kò lọ ra àkàrà sí kọ́mọ yín jẹ́ láàárọ̀ kó tó lọ skul àgbàjá ló dákú lórí ìlà àwọn apẹta ló ní nǹkan tí ó kò jẹ ọmọ yẹn ti ń gbọ̀n kò sí ń pàdá rẹ̀ sáà náà yẹ tiẹ̀ ẹ̀yà bá mo fẹ́ dákọ̀ rẹ̀ nu kí n tó sàkejì táyọ̀ obìnrin máa ń ṣe ẹni kí tó ní kékeré la ti kọ́ ọmọ ní ọ̀tá bàbá rẹ̀. èrò tó ọ̀gùn sọmọ létí ọmọ wa lérí sí bàbá rẹ̀ pé tí n bá dẹ́gbà ń hàn ilé mọ̀ wá o ìkómọ tá a ṣe òkun pé kò yẹ bàbá rẹ̀ ò fi sí òun tèmi ló pọ̀ o gbogbo nǹkan tá a fi dáná fara àdúgbò èmi gbogbo kalẹ̀ o ọkùnrin òkú bàbá rẹ̀ wa adámọ̀ lè ṣe ní 70-30 ní o. ẹ máa gbọ́rọ̀ òfò ọmọ náà wà ní bàbá àwọn 8 tẹ́ bá ṣe dáa ẹ lè lówó jọkọ lọ́kẹ ìgbà wíwà tí ó dagun rírú ọmọ náà ti fún atóyìn náà àtúmọ̀ fóònù lé pé dákò bá ń fún lágbájá níye báyìí a lè lówó lọ kó má sì lọ́wọ́ kó wà ní báǹkì ìgbà mí 10,000 gan sísàrè wa máa lọ báǹkì lórí 10,000 ó sàn ní iye owó tí mo lè gbà ní báǹkì ó wá lè wá báǹkì lágbájá yá mi níye báyìí èyí wọ́n á sọ mí dolòsì bá ń fún ọmọ lọ́wọ́ oúnjẹ tó bá dé wá gbà ń rọ̀lẹ́ náà ló wá bẹ̀rẹ̀ ẹjọ́ ó nu bàbá òṣìṣẹ́ lẹ́ẹ̀ ní alágbádá mọ́sálà tí ó ti kiri lọ ìjọ kan ṣoṣo náà ní o náà lẹ́jọ́ wèrè gbẹnu rẹ̀ o èèyàn kó bí tiẹ̀ kalẹ̀ tọkọ rẹ̀ kú sí òótọ́ bí o bá rí bẹ́ẹ̀ sọ tó bí ọmọ tọkọ sì kú tí ò ní tọ̀ sọ́kù ni ó gbèjà wa látọ̀run tí ó dúró dè ó lè dúró dòkú. ìtumọ̀ rẹ̀ ẹ sọ̀pọ́ọ̀tì ọkọ láti tọ́ ọmọ yín